A kú dédé àsìkò yìí, a kú kó lè dà o, yóò dára fún wa láṣẹ Elédùà, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li TV. Lónìí ti ṣe ọjọ́ ajé Monday ogúnjọ́ nínú oṣù karùn-ún ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó bá ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ èyí tí ìjọba àpapọ̀ tó ń ti àwọn gómìnà mẹ́rìndínlógójì orílẹ̀-èdè Nàìjíríà ń gbà lérò, èyí tí wọ́n ní ìgbàgbọ́ wípé yóò ṣe ìrànwọ́ fún ètò ààbò tó mẹ́hẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tó jẹ́ olórí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà èyí tó pọ̀ jù, Senate leader Ọpẹ́yẹmí Bámidélé, òun mà ló ti sọ wípé rírò báyìí ń lọ bẹ́ẹ̀ gbẹ̀gìrì. Ó ní dídá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ kó tó di wípé àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà àti àwọn tó kù wọ́n buwọ́lù o. Ó ní wọ́n gbọ́dọ̀ gbé yẹ̀wò dáadáa nítorí wípé àwọn gómìnà kí wọ́n má bàa lo ọwọ́ agbára òdòdì lórí àwọn ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún, eléyìí tí wọ́n yóò fi máa fi dúnkokò mọ́ àwọn alátakò wọn nínú ẹgbẹ́ òṣèlú tàbí lo àwọn ọlọ́pàá ìpínlẹ̀ náà lọ́nà eléyìí tí kò bófin mu. Bámidélé èyí tó sọ ọ̀rọ̀ náà lórí ètò kan níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lónìí. Bẹ́ẹ̀ bá gbàgbé, nínú oṣù kẹrin ọdún tí a wà nínú rẹ̀ yìí, ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà, eyín IG Káyọ̀dé Ẹgbẹ́tókùn, òun náà sọ wípé orílẹ̀‐èdè Nàìjíríà wọn ò tí ì tó ní ọlọ́pàá ìpínlẹ̀ nítorí pé àìtí ìdébẹ̀. Ká má wo àwòkọ́ṣe àwọn ilẹ̀ òkèrè tó ti ní o. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tí Ọpẹ́yẹmí Bámidélé tóun náà lo àǹfààní rẹ̀ láti sọ wípé pẹ̀lú bí nǹkan ti ń lọ, a gbọ́dọ̀ gbé yẹ̀wò dáadáa, ká yẹ̀wò lọ́tún, ká jọ̀ sí òsì, ká sì gbé òfin kan kalẹ̀ eléyìí tí ó jẹ́ ọ̀gá àti agbára lórí àwọn gómìnà tó bá ṣeé ṣe láti lo àwọn ọlọ́pàá ìpínlẹ̀ náà lọ́nà àìtọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà, kó lè wà ní ìbámu sí àwọn ọlọ́pàá ìpínlẹ̀ ilẹ̀ òkèrè àti àwọn orílẹ̀-èdè yòókù, tóun gbogbo kó sì máa lọ bí a ti kọ̀wé rẹ̀ nírọ̀rùn. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ló ní àwọn ti mú ọ̀pọ̀lọpọ̀ aláìṣerere àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun wá sí ìmúṣẹ. Bákan náà làwọn sì ti ya ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu lọ́nà tó dá o lórí àwọn àkànṣe iṣẹ́ àkọ̀tun tòun ti ṣẹ́ rere ètí ètò ìṣèjọba rẹ̀ tó gùn lé lẹ́nu bí ọdún kan àbọ̀ èyí tó ti di gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Gẹ́gẹ́ bí gómìnà Adémọ́lá Adélékè ti sọ̀rọ̀, ó ní pẹ̀lú èsì àti àwọn ọ̀rọ̀ tó ń tẹnu àwọn ará ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun jáde o, ó jẹ́ ọ̀rọ̀ ìwúrí, ó fi hàn dáadáa wípé lótìtọ́ àti lódodo ètò ìṣèjọba òun ó ti fi ọwọ́ kan ọ̀pọ̀lọpọ̀ àwọn àkànṣe iṣẹ́ tó ń ti ìdàgbàsókè aláìlẹ́gbẹ́ o ló ti fọwọ́ kàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn ọ̀rọ̀ tó jẹyọ rèé nínú àtẹ̀jáde kan eléyìí tó jáde láti agbẹnusọ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè, ọ̀gbẹ́ni Ọláwálé Ràṣídì, èyí tó sọ ọ̀rọ̀ náà lórí èsì àbájáde kan èyí tí wọ́n ní gómìnà Adélékè ti ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gbé kalẹ̀. Àwọn ìgbìmọ̀ ọ̀hún tí wọ́n jẹ́ olùfojúsùnùkùn wo ọ̀rọ̀ ṣùnùkùn àti àkànṣe iṣẹ́ tòun ti ọ̀nà tó doríkọ ibi ó kù sí ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ní èsì tí wọ́n mú padà wá bá gómìnà tí í ṣe ọ̀gá òun ló fi hàn wípé àwọn ará ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun o, wọ́n ń gbé oríyìn, bẹ́ẹ̀ ni wọ́n sì ń dunnú tòun ti àdúrà èyí tí wọ́n ń ṣe fún gómìnà Adélékè lórí iṣẹ́ takuntakun èyí tí ètò ìṣèjọba rẹ̀ tó ti gùn lé láàrin oṣù méjìdínlógún tí í ṣe ọdún kan àbọ̀ èyí tó ti di gómìnà tó gba agbára ọ̀hún lọ́wọ́ Adégbóyèga Oyètọ́lá, èyí tó sì ti ń lo dáúlà rẹ̀ lọ́wọ́ báyìí o. Lákòótán nínú ọ̀rọ̀ Adélékè, ó ní ó kù ní ìbọn rò. Ó ní kékeré ò ní wọ́n ti rí nínú àwọn iṣẹ́ tó dáa tí ń bẹ lórí tábìlì òun.
ó ní láìpẹ́ láì jìnnà àdúrà tó kù lẹ́nu àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun o ni wọn yóò ṣe fún òun àti àwọn ikọ̀ tí wọ́n jọ ń tukọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun lórí àwọn ohun amáyédẹrùn àti àkànṣe iṣẹ́ dáadáa tóun yóò tún máa gùn lé o ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Lórí fàákájà owó oṣù àwọn òṣìṣẹ́ èyí tó kéré jù tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ń béèrè fún owó rọ̀gùnrọ̀gùn tí ṣe owó oṣù èyí tí wọ́n ń béèrè lọ́wọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́wọ́ báyìí, àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà ti sọ̀rọ̀ wípé kàkà tí àwọn yóò fi gba ẹgbẹ̀rún méjìdínláàádọ́ta náírà 48,000 naira gẹ́gẹ́ bí owó oṣù òṣìṣẹ́ tó kéré jù tí ìjọba àpapọ̀ lábẹ́ ètò ìṣèjọba Bọ́lá Tinubu tó fi ń lo àwọn ó ló sunwọ̀n fún àwọn káwọn kúkú máa ṣiṣẹ́ ọ̀fẹ́ fún ìjọba lórílẹ̀‐èdè Nàìjíríà láì gba épìnì tó yọ lọ́wọ́ wọn, yàtọ̀ sí kán fi owó tí ṣòwò ẹ̀gbin owó àbùkù kán fi máa lọ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ wò. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde látẹnu gbákejì ààrẹ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórí ohun tó ní ṣe ìlànà àti òfin nínú ẹgbẹ́ náà, ọ̀jọ̀gbọ́n Theophilus Ndubwaku èyí tó gbé ọ̀rọ̀ náà jáde fún àwọn akọ̀ròyìn lánàá ti ṣọjọ́ àìkú Sunday sọ di mímọ̀ wípé owó tí àwọn gbé kalẹ̀ gẹ́gẹ́ bí owó oṣù àwọn òṣìṣẹ́ tó kéré jù síwájú ìjọba àpapọ̀ òun ni ẹgbẹ̀rún ó lé díẹ̀ ní ẹgbẹ̀ta náírà 600,000 ni ó fi lé wọ́n ní kàkà kí ìjọba àpapọ̀ kí wọ́n ronú láti wò bí wọn yóò ṣe yọ díẹ̀ kúrò. Wọ́n ní owó tí wọ́n ń sọ wípé àwọn ní ipá àti agbára láti san ó jẹ́ ohun tó burú jáì tó dọ̀tí ní etí tí ò sì dùn wò sójú rárá ẹgbẹ̀rún méjìdínláàádọ́ta náírà 48,000 naira. Ọ̀jọ̀gbọ́n Theophilus ní lórúkọ òun àti gbogbo ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà àti àwọn igun ìkejì TUC ti fi oríkorí fi kùlùkù wípé káwọn kúkú máa ṣiṣẹ́ sí ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà lọ́fẹ̀ẹ́ láì gba tọ́rọ̀ tàbí épìnì. Ó sunwọ̀n fún àwọn, ó sì tẹ́ àwọn lọ́rùn, ó ní èrè nínú ju kí àwọn gba owó ìwọ̀sí owó ẹ̀gbin lọ lọ́wọ́ ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ bá gbàgbé àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ọ̀hún wọ́n ti ṣe ìpàdé pẹ̀lú ìjọba àpapọ̀ lọ́sẹ̀ tó kọjá lórí owó oṣù náà, ṣùgbọ́n tí ìpàdé ọ̀hún tí ò kẹsẹ̀ járí ṣùgbọ́n báyìí wọ́n ní àwọn máa ṣiṣẹ́ lọ tàbí káwọn gùn lé ìyanṣẹ́lódì yàtọ̀ sí owó oṣù tí ìjọba tó fi ń lọ àwọn. látijọ́ aláyé ti dáyé lọ́kọ tí ń sọ lówó orí aya tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òun fa ìfẹ́. tẹ́rẹ̀ ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé kásáyàn ò fàǹfẹ́ láàrin wọn dò ní yọ̀bẹ̀kẹ́ tọkọ ò lè gòkè lọ́wọ́ déré tọkọ wa ń ṣe súkẹ́súkẹ́ lórí aya Orísun ló yẹ ká padà sí ká tọ́jú ara wa pẹ̀lú S2 Herbal Bitters sátẹ̀kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn. S2 Herbal Bitters 100% herbal tí ò lọ́tí kankan nínú pẹ̀lú oúnjẹ NAFDAC. S2 Herbal Bitters ilé-iṣẹ́ S2 Ultimate Holistic Spiritual Herbal Remedy International Limited ló ṣe 002 Park Street First Avance Junction Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn Ọ̀yọ́ State. Ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé Shopping Complex New Garage Ìbàdàn. Ẹ ti lè rí rà ní Lasorat Royal Plaza Asunlẹ̀ Junction off Akala Express Ìbàdàn Ọ̀yọ́ State. Fún ìkúnrẹ́rẹ́ àlàyé síwájú sí tàbí tẹ́yìn gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa ẹ pè tàbí ká WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí kẹ́kọ̀ọ́ sí +234 806 400 0204. Bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845. Ẹ mọ́ gbàgbé wípé ìlera lóògùn ọrọ̀ tó fi já sí wípé ẹ ti lè kàn sí ilé-iṣẹ́ S2 Herbal Mixture fún ìtọ́jú àwọn àìsàn míì lóníran bíi ìfúnpá gíga, diabetes, low sperm count, ìdákọ́lẹ̀, arthritis, bone fat, blood cleansing, rheumatism, infertility àti èyíkéyìí àìsàn tó bá ń bá yín fúnra nínú ara. S2 Herbal Bitters ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin. Àwọn ọ̀rẹ́ méjì kan rèé eléyìí tí gbólóhùn aṣọ owó kan tó ń lọ bí ẹgbẹ̀rún méjì àbọ̀ náírà 2,500 naira tó dá wàhálà sílẹ̀ láàrin wọn tí ìkan sì gún ìkan pa ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti sọ arákùnrin kan èyí tí wọ́n ti fi ẹ̀sùn kàn Táíwò Bádéjọ òun ló gún ọ̀rẹ́ rẹ̀ pa
ní agbègbè oko ọba Agége nílùú Èkó ti ṣe ìpínlẹ̀ Èkó lọ́hùn-ún. Gẹ́gẹ́ bí ìròyìn ti jáde lónìí ti ṣọjọ́ Monday sọ di mímọ̀ wípé Táíwò Bádéjọ òun gangan ni wọ́n ní ó gún ọ̀rẹ́ rẹ̀ kan pa lórí owó kékeré kan èyí tó ṣẹlẹ̀ láàrin wọn. Ìròyìn ọ̀hún fi léde wípé àwọn méjèèjì ni wọ́n yára wọn lówó eléyìí tí ṣe ẹni tí wọ́n gún pa yìí èèyàn ọ̀gbẹ́ni ọ̀hún tí wọ́n gún pa èyí tó sì jẹ́ wípé òun gan ló yá Bádéjọ lówó. Wọ́n ní òun ni wọ́n ní ìgbà tí wọ́n lọ bẹ̀ lówó lọ́wọ́ ẹni tó yá lówó wípé owó tóun yá dà kàkà kó sọ ọ̀rọ̀ tútù lẹ́nu wọ́n ní ọ̀rọ̀ búburú ní tẹnu rẹ̀ jáde léléyìí tó sì lọ mú ọ̀bẹ tó gún ọ̀rẹ́ rẹ̀ pa. Ìṣẹ̀lẹ̀ náà tán ló ti ń di fàákàjà láàrin àwọn méjèèjì láti ọjọ́bọ̀ Thursday tó kọjá tí ìjà ọ̀hún tún ràn mọ̀ràn tó fi di ọjọ́ Jímọ̀ kó tó wá di wípé wọ́n gúnra wọn pa ní ọjọ́ Jímọ̀ ní ìrọ̀lẹ́. Ṣùgbọ́n lọ́wọ́ báyìí wọ́n ti mú ọ̀gbẹ́ni ọ̀hún Bádéjọ ló ti wà lágọ̀ọ́ ọlọ́pàá láti wá ṣàlàyé ohun tó rí lọ́bẹ̀ tó fi wá rọwọ́ lórí ìgbésẹ̀ eléyìí tí wọ́n ní ó gbé tó gún ọ̀rẹ́ rẹ̀ tó ya lówó pa nítorí pé ọ̀rẹ́ rẹ̀ sìn lówó èyí tó yá. Ṣùgbọ́n kàkà kó sọ ọ̀rọ̀ tútù lẹ́nu wọ́n ní ohun búburú ló ń jáde lẹ́nu rẹ̀ èyí tó sì ṣe tó di akàn tó dàjú lọ́wọ́ báyìí. Ní báyìí ó ti wà lágọ̀ọ́ ọlọ́pàá kó wá sọ ohun tó wí torí lọ́bẹ̀ tó fi wá arú ọwọ́ ìwà ọ̀hún. Lákòótán nínú ìròyìn wa fún tòní gbajúgbajà eléyìí tó jẹ́ ọ̀kan nínú àwọn obìnrin akíkanjú èyí tó ń bẹ lágbolé amúlùdùn tí máa ń pè àwọn awo orin lóde eré tá a mọ̀ sí DJ Cuppy òun mà tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ṣòwòṣòwò Ọ̀tẹ́dọ́là. DJ Cuppy tí í ṣe ọmọ Fẹ́mi Ọ̀tẹ́dọ́là òun mà ló jẹ́ wípé ìyá tó bí ní ọmọ Nana Ọ̀tẹ́dọ́là ó ti ṣàdúrà fún báyìí wípé láìpẹ́ láì jìnà Ọlọ́run yóò pèsè ọkọ alálùbáríkà èyí tí ó máa kẹ tí ó sì máa gbẹ́ tí ó máa ṣe jòjòló bí ọmọ ìkókò. Ọlọ́run yóò pèsè rẹ̀ fún un láìpẹ́ ọjọ́ Nana Ọ̀tẹ́dọ́là tí í ṣe ìyàwó Fẹ́mi Ọ̀tẹ́dọ́là èyí tí DJ Cuppy tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ òun ló sọ wípé pẹ̀lú bí nǹkan ti ń lọ yìí ọ̀rọ̀ ọmọ yìí ó nílò kí wọ́n fi àdúrà kí wọ́n fi fún nítorí wípé ohun tó dáa ó ń fẹ́ àdúrà èyí tó kù díẹ̀ káàtó náà ó ń fẹ́ àdúrà. DJ Cuppy tí sọmọ Ọ̀tẹ́dọ́là ló ti lé lọ́mọgbọ̀n ọdún báyìí. Bẹ́ẹ̀ bá sì gbàgbé nínú oṣù keje ọdún 2023 ń lòun pẹ̀lú àfẹ́sọ́nà rẹ̀ kan Ryan Taylor ni wọ́n ṣe mọ̀mí mọ̀ ẹ́ onígbòńkẹ́lẹ̀ lérògbà wípé láìpẹ́ ọjọ́ wọn yóò pẹ́ bí ará ọ̀rẹ́ láti wá bá wọn jẹ oúnjẹ ìgbéyàwó alárinrin kí ọmọ tó wọ̀ láàrin. Ṣùgbọ́n láàrin oṣù méje sí ìgbà náà ìgbéyàwó ọ̀hún ló forí ṣọpọ́n èyí tó sì fà á láti ọdún tó kọjá yìí tí DJ Cuppy tó ti wà ní ìyá ń dágbé báyìí. Ṣùgbọ́n ìyá rẹ̀ ló ní àdúrà òbí ṣe pàtàkì lórí ọmọ ló ṣe àdúrà fún ọmọ rẹ̀ obìnrin ọ̀hún DJ Cuppy wípé láìpẹ́ láì jìnà Ọlọ́run yóò pèsè ọkùnrin alálùbáríkà fún àwọn àdúrà tí ìyá rẹ̀ fi ránṣẹ́ sí ìní DJ Cuppy ló sì mú àdúrà ọ̀hún lóge kéékèèké ló fi sórí ìkànnì ayélujára Instagram rẹ̀ ètí àwọn olólùfẹ́ rẹ̀ náà tí wọ́n bá ń ṣe àmì wípé láìpẹ́ láì jìnà Ọlọ́run yóò pèsè ọkọ alálùbáríkà fún arábìnrin náà. tó ẹ̀yin ará ìròyìn fẹ́nifẹ́ni kò ní jù báyìí lọ láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́nifẹ́ni TV lónìí tí ṣe ọjọ́ ajé Monday títí dojúmọ́ ọ̀la tẹ́tùmọ̀ láǹfààní sọ́tún rè míì. mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa ọ̀nà mànínà wá Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín ẹ ṣeun gan ni ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.